ẹ̀yin náà ẹ wo nǹkan tí Wùmí sọ, ẹ wo nǹkan tí Wùmí sọ, nǹkan tí a ti ń dráàgì Wùmí fún látọjọ́ ìlélẹ. Ó sọ wípé ó mọ àwọn tó dá ẹ̀mí Mohbad légbodò, ó dẹ̀kọ̀ láti sọ fún wa. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Wùmí mọ àwọn tó dá ẹ̀mí Mohbad légbodò, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ òtítọ́, kí ni ìdí tó fi sọ fún wa? Awíta ìwé wọ́n ní wọ́n ń dún kòkò mọ́. Níbi tọ́rọ̀ dé dúró yìí, kò sí bó ṣe máa sọ orúkọ wọn tí wọ́n lè ṣe ní nǹkankan. That's just the truth. Kò sí bó ṣe máa sọ torí ojú àti wà lára wọn. Ṣé ìwé mò ń sọ tẹ́lẹ̀ pé kò sí èèyàn tó ní Wùmí ló dá ẹ̀mí Mohbad légbodò, kò sí èèyàn tó sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó ní òun mọ àwọn tó dá ẹ̀mí Mohbad légbodò, ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n láti sọ. Èmi ò tí rí ibi tí ìyàwó tòótọ́ tó nífẹ̀ẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ti ń sọ bẹ́ẹ̀ o. Ìyá Mohbad náà ti sọrí, ẹjọ́ àwọn wo ló wà nínú ìgò tó ń jẹ́ jíìnì kankan, àwọn wo ló wà lábẹ́ àgọ́ tó ń jarọ òun kankan nídìí ọ̀rọ̀ yìí, ta làwọn yẹn gangan, ta ni àwọn yẹn gangan. Ṣùgbọ́n ewu tó wà ń bẹ lélẹ̀ táwa fi ń bẹ Wùmí kó sọ àwọn ẹni yẹn. Tó bá lè sọ lórí social media, sọ fún àwọn ọlọ́pàá pẹ̀lú ẹ̀rí tó dájú láti lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí iṣẹ́ ìwádìí wọn. Tí ẹ bá ṣàkíyèsí, tẹ́ bá gbàgbé nígbà tí wọ́n wà ní inquest tí àdúrà náà fẹ́ sọ̀rọ̀, tí wọ́n agbẹjọ́rò ń fi ọ̀rọ̀ wá àdúrà lẹ́nu wò, ó débi kan tí àdúrà àbúrò Mohbad ti fẹ́ sọ̀rọ̀, ó bẹ̀rẹ̀ sí gbọ̀n ogojú ìyá ẹ̀ yẹn, ìyá Mohbad dìde, ó fà lọ́wọ́ lọ́ta, ìyá Mohbad bẹ̀rẹ̀ sí sunkún, ó ń bẹ asáré pọ́nkúnlẹ̀, ó ń bẹ. Wọ́n ní ó ní kó máa sọ̀rọ̀ nítorí àwọn ènìyàn ti sọ pé táwọn bá sọ̀rọ̀ ọ̀run làlà, ẹjọ́ àwọn àwo ní. Tí àwọn èèyàn bá ń dún kòkò mọ́ yín pé ẹ má sọ̀rọ̀, tẹ́yìn náà sọ̀rọ̀, ẹ má jẹ́ ń tẹ̀yìn bójógún ọdún, àwọn ènìyàn ò tí lè trust yín wípé ẹ ní trust rẹ lọ́jọ́ kan. Ó túmọ̀ sí wípé ẹ̀yin gan ò save. Torí àwọn ènìyàn máa bèèrè pé ọjọ́ kan ẹ lè padà tú sí rí. So báwọn gá sí máa mú yín kúrò lọ́nà, bó sì máa mú yín kúrò lọ́nà, bó sì máa padà wá. So kẹ́ ẹ kúkú sọ̀rọ̀ kí nǹkan tó ń tán lẹ̀, ká kú yanjú ẹ̀ lẹ́ẹ̀kan oṣù. Ṣé kò dájú pé ó kẹ́yìn gan báyìí ẹ ní ìfọ̀kànbalẹ̀, tọ́rọ̀ bá kúrègbè tán sí ìjọ kíjọ tẹ bá padà rí àwọn ènìyàn, ọkàn yẹn máa kó sọ́kàn ní pé bí àwọn fẹ́ ṣe yín jàǹbá. Àwọn ènìyàn náà ò ní ìfọ̀kànbalẹ̀, àwọn náà tán bá ti rí yín pẹ̀lú èèyàn méjì mẹ́ta, ọkàn tí wọ́n náà máa kó sọ́kàn pé bí ẹ fẹ́ tú sí rí, àwọn máa lépa yín, ẹ̀yin náà ò ní lè rìn. Kẹ́ kúkú wá tú sí rí pé lágbájá ni àwọn ló dẹ̀ wá ń díẹ̀, àwọn ló ń lépa wa, káyé bá yín yanjú ẹ̀. Ṣé kò dájú àìní ìfọ̀kànbalẹ̀ yìí lọ báyìí? Ẹ dá wa lóhùn, gbogbo ẹ̀yin olóye èèyàn. Torí ara nǹkan táwa ń sọ gangan lélẹ̀ pé ṣé ọmọ mẹ̀kúnnù ráyé wá ni? Irú àwọn tó ń dún kòkò mọ́ Wùmí, tí wọ́n dẹ̀ ń dún kòkò mọ́ àwọn fámìlì Mohbad yìí, ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ sọmọ mínísítà, ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ sọmọ gọ́vnà, ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ sọmọ sínétọ̀? Ṣé mẹ̀kúnnù tẹ̀ wá ráyé wá lórílẹ̀-èdè wa yìí? Nǹkan tá à ń sọ yóò lè ṣẹlẹ̀ nílùú òyìnbó. All animals are equal ní nílùú òyìnbó. It's only here in Nigeria làwọn kan ti máa ń jáyé kò sí èèyàn tó fẹ́ mú wa, táwọn èèyàn dẹ̀ máa wò wọ́n ràn. Àwọn àtàjẹ sọ pé ó tó gẹ́ tá à ń pariwo lórí social media, instead of you guys to support us, ṣe lè tún ṣépè fún wa. But my view on that is some of our tó ń ṣépè fún wa yẹn, ara àwọn tó jẹ́ pé èèyàn bí táwọn olùgbìyàn náà ni wọ́n ni. Ṣùgbọ́n kankan tó tún wá rú àwọn èèyàn lójú lélẹ̀ táwọn èèyàn ń bèèrè lọ́wọ́ wa. Ìyá Wùmí ọlọ́pàá ni, bó ti yẹ pé àwọn ọ̀gá sọ pé traffic warden náà máa ń pè wọ́n ni, ṣùgbọ́n ẹ̀ka ọlọ́pàá náà ni wọ́n náà máa àwọn èèyàn, máa àwọn ọ̀gá ọlọ́pàá, àwọn èèyàn ńlá nídìí sí ọlọ́pàá tó náà lè sábà pé ẹgbà mí
tí wọ́n torí má jẹ̀yà ní ẹsẹ̀ máa yá torí ìyá kéèyàn má bàjẹ́ ní ẹsẹ̀ máa yá má jìyà lọ́fà pé ẹ gbà mí nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ àwọn kan dún kòkò mọ́ ìyàwó àwọn kan dún kòkò mọ́ ọmọ mi lórí nǹkan báyìí tí wọ́n lè gbà ṣùgbọ́n kò ló epo ẹ̀ láti fi ràn wá lọ́wọ́ lórí kéèsì kí ló ń ṣẹlẹ̀ so now pẹ̀lú nǹkan tí Wùmí kọ yìí ẹ̀rí pé kìí ṣe blogger ló gbé Sahara Reporters ló gbé gbogbo aládé mọ̀ pé Sahara Reporters kìí ṣe blogger so Sahara Reporters kìí ṣe àwọn social media bloggers kékèké is a media personnel news news channel ni tó gbogbo ayé dẹ̀ ń wò so tí Wùmí ò bá sọ bẹ́ẹ̀ kò lè gbé jáde tí Wùmí ò bá sọ bẹ́ẹ̀ kí tó ṣe ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ló tún sọ yìí o torí ẹ̀ ti sọ pé tí Kẹ́mi Olúnlọ́yọ̀ bá ti sọ̀rọ̀ nǹkan kan rọ́ọ̀lù ìyá ẹ̀ ni according to view tí bọ̀ èmi mọ̀ pé nǹkan kò sí ìyá ẹ̀ nǹkan tó rí tó dẹ̀ mọ̀ ìyá ẹ̀ ń sọ ṣùgbọ́n Sahara Reporters ló sọ ilé kí dẹ̀ sọ̀rọ̀ òṣèlú lélẹ̀ kábà sọ pé ọ̀rọ̀ òṣèlú ni no tí Wùmí ò bá dẹ̀ sọ bẹ́ẹ̀ Sahara ò ní gbé. Now I want to ask kí ni ìmọ̀ràn tí yín lórí ọ̀rọ̀ yìí what do you think we should do or we can do on this matter? Kí ni advice yín ọgbọ́n wo lè gbà lè dá to get justice for Mohbad ọgbọ́n wo lè gbà lè dá bí tọrọ náà yìí torí gbogbo ìjà táwa ń jà ni wípé wọ́n ní téèyàn bá tí ọ̀rọ̀ ilé ayé ìsìn tó bá ní owó tó tún ní oògùn tó tún nẹ́nu nílé ayé ìyà jẹyàn gbé o so tí bàbá Mohbad bá ní owó tó ní oògùn ó gbọ́dọ̀ nẹ́nu ẹnu yẹn dẹ̀ ní everybody feel support on social media pé through that a lè rí àwọn èèyàn tó máa lè support ẹ láti lè justice fún Mohbad okay Wùmí kọ́ ló pa Mohbad accepted ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó wá ń sọ yìí kí ni ẹ̀yin rò wípé a lè ṣe ọdún wo lè rò pé a lè dọ̀rùn lásì láti mọ àwọn tó ń dún kòkò mọ́ Wùmí yẹn ẹ fi hàn ìròyìn hàn lábẹ́ comment section kí ni kẹtẹ rò pé a lè ṣe bá mi share fídíò yìí Ajomade lórúkọ mi ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi Ajomade TV ó dàbọ̀.